ǹlẹ́ ń bẹ̀ mo kí yín ẹ̀yin èèyàn wa. ṣé tó ń tò ṣe bẹ̀bẹ̀ òpin a máa dára fún wa. a ó lálẹ́ a ò ní lálẹ́ lẹ̀ lọ́dún 2022 yìí yóò yẹ wá kò ní yẹ lẹ̀ láṣẹ Ọlọ́run. ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè tọmọ sí ló kọ mi. ọ̀rọ̀ Fẹ́mi ọ̀rọ̀ àgbà tẹ́ ẹ fẹ́ràn láti máa fi ṣòǹdíwọ̀n ayé yín ọ̀hún náà ni mo mọ̀ tún gbédè. olùgbọ́ mi. èèyàn tí ọmọ bíi àgbà gòkè bá a bá dókè tán onítọ̀hún ò lè rí ni jábọ̀. ẹni tí ò fúnni lówó tí ò fúnni láṣọwọ̀ ẹnu olúwa rẹ̀ ò tọrọ láti pe èèyàn lárugún. orí ẹlẹ́nu rírùn ló ṣàní àmú ìyá rẹ̀. bí oníṣu bá ń jẹṣu wèrè ènìyàn ni yóò lanu pàkà tí yóò pé ẹnu rẹ̀ rí yànmùyànmù torí àti iṣu àti ẹnu òun ló ní nǹkan rẹ̀ o. ní ara rẹ̀ ọ̀rẹ́ mi má ní èèyàn ni mò ń wí o. oore tí ọmọ ẹ̀dá ádámọ̀ tí wọ́n bá fínúfíndọ̀ tí wọ́n bá ṣe fúnni fún ara wọn. bó o bá tiẹ̀ wá misbehave tó ṣẹ̀ wọ́n lẹ́yìn tí wọ́n fi oore ọ̀hún lé ọ lọ́wọ́ tán yóò difficult fún wọn láti sìnrìngún torí wọ́n mọ̀ wípé ọ̀tọ̀rọ̀ ohun àwọn fún ara àwọn làwọn ṣe é fún ọ. olùgbọ́ mi tó o bá lè gbìyànjú àti fi wà jọ mí láwọn apá ibì kan ó láyọ̀ nínú ayé o sì ní pọ́blẹ́mù pẹ̀lú èèyàn kan bí adé torí ẹni tí ò bá fẹ́ tèmi èmi èyí wòran rẹ o. bí ọmọ kékeré bá ṣe ojú mísínmísín ẹkún tí àwọn àgbà kan ṣèpé ìpéjú kòrò yẹ bí ìgbà wípé wọ́n lè gbé èèyàn mi tí wọ́n bá jẹ̀bi ẹ̀bi lèmi alákànbí ọ̀dà wọn. bí ẹni ò bá ṣẹni n ò ní torí àti bùkèlè kí n wá sọ wípé ó ṣẹni. bí ènìyàn ò bá ṣèèyàn n ò ní torí ọ̀fun gbogbo kí n wá sọ wípé onítọ̀hún ṣèèyàn. torí ohun méjì kọ́ jàgùdà mi ò jẹun lábẹ́ Gẹ̀ẹ́sì ni iṣẹ́ owó ọ̀lẹ ńlọ̀lẹ́ mi ń jẹ ti pàápàá. Ọlọ́run ọba ní chief executive officer company tèmi ènìyàn ò lè sáàkì mi.